Aya Adeyinka, Modinat, ọmọ Bolanle, ìyá àbèjì ẹ kú ọdún. Ó tó gbòòrò kí ọmọ àsálà tí ń jẹ́ Ládésolú. Aya wọn nìbàdàn nílé Olúyọ̀lé níbi olè gbé ń jàre oníhun. Ìbàdàn májàmájà. Modinat Aya Adeyinka. Ìyá Anis, ìyá Àríìfù, ìyá Àníkì, ìyá Ànísà. Ẹ kú ọdún ẹ kú ìyèdún. Àṣeyísàm ọdún re, ọdún ayọ̀, ọdún òṣèlógo. 2022 ọdún ayọ̀. A kí yín ní 2021 adúpẹ́. 2022 tún wọlé dé a tún ti ń kí yín pé ẹ kú ọdún. Ọjọ́ kẹta oṣù kẹta lọ́dọọdún lẹ máa ń ṣàyẹyẹ ìlé lọ́dún. Lọ́dún yóò tẹ̀tì láti gbóhùn ọpẹ́ wa sókè lálálá sólódùmarè ọba tó ń pa yín mọ́ bí ẹyin ojú o. Ìyá àbèjì àǹtí mi tòótọ́ ọmọ wọn lóde Òṣogbo òròkè àsálà. Àrè ò pẹ́ta lóṣogbo bárè bá pẹ́ta lóṣogbo ń gbà á lẹ́ni. Ọmọ alátùpà mẹ́rìndínlógún tí ń tàn fọ́ba tí ń tàn fún mi tí ń tàn fún èèyàn àtàtà lóṣogbo. Èsúrú ni wọ́n ń jẹ́sùn lóṣogbo kò rújú rárá àkàrà rìgìdì ni wọ́n ń jẹ́sùn ní Jẹ̀ṣà. Àǹtí mi Mọ̀dínà Aya Adeyinka Abọ́láńlé. Ẹ mọ̀ bẹ ìran ọ̀bẹ ní ń bẹ su àtẹlẹsẹ̀ ní ń bẹ nà. Ẹ ń bá ní ẹ mọ̀ bẹ ni ò ní sí láyé. Lọ́dún tó ń bọ̀ kí n tó lè kí yín pé ẹ kú àṣeyẹ ẹ̀yin. Torí màjóyin màjàdù ọmọ aláyé ò ní lè paná ògo tẹ̀yìn. Mo kí yín mo jẹ̀ tó kí yín. Mo kí yín lórúkọ gbogbo wa nínú ẹgbẹ́ wa Kéwì Asòótọ́ Oòduà. Mo kí yín lórúkọ gbogbo wa níkànnì wa ìlú àwa àfèdè yangàn. Modinat Aya Adeyinka o. Ẹni máa padà sáìdá. Ìdẹ̀ra ní kẹ́ ẹ mọ̀ rí kẹ́ ẹ mọ̀ ṣe rí nira débi tẹ́ máa padà sáìdá. Ọmọ tẹ́ bí ó ní kú ọkọ tẹ́ fẹ́ ó ní kú ẹ̀yin gan lára ẹ̀ ní dùbúlẹ̀ àìsàn. Ẹ kú ọdún o ẹ kú ìyèdún o. Aṣíwájú Alárògún tẹ́ ti mọ̀ tẹ́lẹ̀ náà ni ààrẹ Kẹ́hìndé Oṣùọlálé ọba àwọn àfèdè yangàn. Ẹ lè ṣàmọ́dún o ẹ ó lè ṣàmọ́dún. Ẹ kùlùbọ́ ẹ ó lè ṣàmọ́dún.